jẹ́ ká máa kí yín káàbọ̀ sórí Asatainment TV. Ẹ má gbàgbé láti subscribe, kí ẹ tẹ notification bell, kí ẹ tẹ like àwọn fídíò wa. Àmọ̀ràn yín àti àríwísí yín ṣe kókó. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí ni òwe dìtàn ìtàn dòwe. Ìyẹn ẹjọ́ ẹlẹ́jọ́ ni obì kusi. Ní ìgbà ìwáṣẹ̀, àwọn irúnmọlẹ̀ péjọ sí ojú kan. Wọ́n ṣe ìpàdé. Àwọn bíi Ọbàtálá, Ògún, Ṣàngó, Èṣù, Ọ̀rúnmìlà àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sórí Asatainment TV fún àwọn onírúurú ìtàn dòwe eléyìí tí a máa mú wá sí ojú ìwòran yẹn gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ lọ. Ṣùgbọ́n obìnrin kan ṣoṣo ló wà láàárín wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Obì. Níbi ìpàdé yìí, ọ̀rọ̀ kan ó ṣe bí aáwọ̀ ìyẹn ìjà láàárín wọn. Ẹ má gbàgbé láti subscribe sórí Asatainment TV lẹ́ẹ̀kan sí fún onírúurú àwọn ìtàn dòwe eléyìí tí a máa mú wá fún yín lónìrànràn. Kò sí ẹni tó fẹ́ gbà wípé òun jẹ̀bi láàárín wọn. Nígbà tí wọ́n fa ọ̀rọ̀ yìí títí tí wọn kò dákẹ́ ni Obì bá dìde sókè. Ó sọ ẹ̀bi olúkúlùkù fún un. Ó sọ ti Ọbàtálá, ó sọ ti Èṣù fún un àti gbogbo àwọn tó wà níbi ìpàdé náà pátá. Àwọn òrìṣà yìí wo ojú ara wọn pé obìnrin ló sọ ẹ̀bi oníkálùkù yìí. Ká tó ṣẹ́jú pẹ́, wọ́n gbìmọ̀ pọ̀, wọ́n pa Obì, wọ́n sì sin. Bí wọ́n ṣe sin tán ni igi kan jáde ní ojú orórì rẹ̀, ìyẹn níbi ibòjì rẹ̀. Igi yìí so èso tí wọ́n pe èso náà ní obì. Bí a ti ṣe ń sọ lọ lórí ètò yìí, ẹ máa rí àwọn ìtàn dòwe lónìrànràn gbọ́ lórí ètò Asatainment TV. Láti ìgbà náà ni àwọn òrìṣà ti sọ wípé tí àwọn bá fẹ́ mọ òótọ́ ọ̀rọ̀, Obì ni àwọn yóò dà tí yóò sì ṣàlàyé bó bá ṣe jẹ́ fún àwọn. Láti ìgbà náà ló sì jẹ́ wípé Obì ni wọ́n máa ń dà. Ṣé wá rí wípé ẹjọ́ ẹlẹ́jọ́ ni obì kusi. Mo ṣe bá a gbá ó, ẹ jẹ́ kójú mi ṣe. Ẹ má wàá gbàgbé láti tẹ̀lé wa fún ìtàn dòwe mìíràn ní ọjọ́ iwájú lórí Asatainment TV. A nífẹ̀ẹ́ yín gidigidi. Ire o, ó dìgbà.